Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ìkànnà wèrè yẹn náà ń gbélé ẹ̀wọ̀n yìí. Rúmọ̀ Pálọ́sẹ̀f mẹ́rin ó gba owó lọ́wọ́ èèyàn 46 wọ́n ti ń gbélé ẹ̀wọ̀n. Ẹ wo fídíò yẹn. Ó máa gbé Amẹ́ríkà dáná. Ẹ ṣáà ti rí. Rúmọ̀ Pálọ́sẹ̀f ojú mẹ́rin ó gba owó lọ́wọ́ èèyàn 46. Líìsì ẹlẹ́lẹ́ náà mi ò parọ́. Ó ní 400, ó ní 500, ó ní 6 something, ó ní 7 something, ó ní 8 something, ó ní 9 something. Àwọn líìsì ẹlẹ́lẹ́ ẹ ṣáà máa kà. Ó gba owó lọ́wọ́ èèyàn 46. Rúmọ̀ Pálọ́sẹ̀f ojú mẹ́rin péré. Ṣé ẹ rí i pé ó lè làwọn pípù yìí? Ó lè burúkú adigunjalè tó tó wọn ò sí. Ó gba owó lọ́wọ́ èèyàn 46. Rúmọ̀ Pálọ̀ mẹ́rin péré. Ṣé ẹ máa mẹ́lẹ̀ tó dùn mí jù? Ẹlòmíín wà nù wọn tó jẹ́ pé bí wọ́n ti fẹ́ kúrò lé bí wọ́n tẹ̀ ti fún ní quick notice níbi tó wà ó wá kú bí oṣù kan ọkùnrin tí máa balẹ̀ pé òun ti sanwó ilé. Báyìí báyìí wọ́n ti ń gbélé ẹ̀wọ̀n báyìí kí kóòtù tó sì tì sí mátà ẹ̀. Ayé mi ẹlòmíín wọ́n sì máa dẹrù ẹ̀ síta o tó lálọ́dún nígbà fún ọkàn rẹ̀ tí máa balẹ̀ pé òun ti kó fún èèyàn kan pé òun ti gbalé. Wọ́n ti ń bá ṣe kéèsì báyìí wọ́n ti ń gbélé ẹ̀wọ̀n kí kéèsì tó ẹlòmíín gan tẹ̀ ní rówó ẹ̀gbà mú tó ti di pé ó ti ń di ọ̀rọ̀ ẹ̀wọ̀n. No mo kàn ń fi pain àwọn tó tẹ̀ ti sanwó yẹn ẹlòmíín 9 something ẹlòmíín 5 something 6 something list yẹn làwọn list yẹn ẹ ṣàwọn àwọn list yẹn náà èèyàn 46 ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́yin ní pípù yìí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́yin ní pípù yìí báwa nígbà fún yín níbo lẹ́yìn jáde tán yìí a nígbà fún yín àfi tí mi ò bá rí support nìkan ni màá fi dẹ́nu mi lórí mátà yìí but táwọn ẹ̀ bá jáde tọ́tọ́ support ìjọba wọn fẹ́ lọ ṣe protest yẹn báyìí mo ti ní àwọn connect kọ̀ọ̀kan ní aláwọ̀sá níbi tá a sọ pé kí n lọ sọ mí lẹ́tà fún àwọn ọlọ́pàá tó máa tẹ̀lé wa àti rí àwọn connect kọ̀ọ̀kan bẹ̀ tó sọ pé kò sí wàhálà pé ìjọ ti máa ń bọ̀ kí n pè wọ́n wọ́n máa jáde sí mi. sọ́ọ̀mì òye wíìkì báyìí afẹ́ kí sálà kí gbogbo ẹ̀ kó kúrò ńlẹ̀ kára wọn lè balẹ̀ bí a ti ti Thursday àbí Friday a máa dé aláwọ̀sá a máa lọ submit lẹ́tà yẹn a ti mọ àwọn èèyàn kọ̀ọ̀kan náà ń bẹ̀ a máa jáde fún protest yìí protest ẹjọ́ ẹ má jẹ́ kó jẹ́ àlímọ̀ṣọ́ nìkan ẹ̀yin tí kò bẹ́ẹ̀ jáde ẹ̀yin lẹ́ complain jù ẹ̀yin tẹ̀pẹ́ ẹ̀yin tí Mushin ẹ̀yin tó Ṣòdì ẹ jáde everybody ojoojú bẹ́ẹ̀ gà kó síbi tẹ̀ tí ń comment. Sọ́ọ̀mì òye àwọn ti Ìbàdàn àwọn tòṣogbó náà máa ń sọ pé kí wọ́n sábà kí wọ́n bọ̀ mi ò tí ì parí ti Èkó tí bá parí ti Èkó mo mọ̀ pé tọ̀hún yẹn náà máa set but àwọn tèkó ẹ jẹ́ ká jáde ní gbogbo bó tẹ̀ jíyàn márùn-ún láti rí àkọ́kọ́ Lagos State ẹ jẹ́ ká jáde. Wúmọ̀ dágbélé ẹ̀wọ̀n ló máa kú sí o mi ò ní fáwọn ọmọ ẹlẹ́pè Ọlọ́run mi ò ní fáwọn ọmọ ẹlẹ́pè bọ̀ ẹ̀wọ̀n fúnra ẹ wàá kú sẹ́wọ̀n ni tó bá jáde gan-an wà láì gbọ́ wà látàláì o ò ní rí ṣe láyé ó máa jẹ̀yàkú ni ó máa jẹ̀yàkú ni pẹ̀lú kan tó ṣe fáwọn èèyàn yìí ẹlòmíì ti lọ ga sí lálọ́ pé ṣe bó ti sanwó ilé tó wọn máa ga sí lálọ́ dún lé pé ṣe bó lọ next week alpha ó ti di kéèsì báwọn ti gbé lọ sẹ́wọ̀n kan tó lè settle mátà ẹ̀ kan tó rówó gbà ẹlòmíì lálọ́ máa dẹrù ẹ̀ síta ẹ wá ní pé kí wọ́n máa gba ìpè ẹ̀wọ̀n tó lọ. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayé ọpẹ́ yọ ìyá àti bàbá ẹ̀gbọ́n àti àbúrò ṣáyé ọpẹ́ yọ ṣé yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ ọpẹ́ ni fún Ọlọ́run ọpẹ́ ni fún Elédùmarè ibo ni ká ti bẹ̀rẹ̀ níbi tá à ń lọ kò jìn rárá ibi tá a lè yà sí bóyá òun ló máa wá pọ̀ bọ́ mi wá tí wá ní jẹ́ kó pọ̀ náà ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi èyí tí mo ní kí n mú wá fún wa gẹ́gẹ́ bí mo ṣe promise nínú àwọn fídíò. The fall of talking about bad governance, the worst, like the I don't know, the most intelligent fraud, the most intelligent scam I have ever seen. I just saw it this morning. Please watch this. Just watch this next clip.
Now, backstory. This thing happened, I think, this week, maybe Monday or last weekend. So my mom was sitting in the street, this lady's shop where she sells food stuff, right? So this guy walks up to them and be like, oh, that he has oil for sale. He was with a small ragolis of oil, like he just poured out oil in small ragolis, this ever ragolis, and he gave them. And they opened it, they tasted it and said, oh, the oil was very nice. And he said, oh, that he had 25 liters. He just came back from the village. Very clear story. He just came back from the village. According to him, he's from Delta, and he brought it back. So they told him he should go and bring the oil, that it's nice. Now, the lady who owns the shop, she didn't have the bulk money to buy this oil. So my mom offered to buy the oil. It was like, okay, no problem. Now, mind you, the oil was, this 25 liter, the oil was already on the body as per is over full. Push back oil now, that the oil is very full. So when he tried to open it, the thing, spilled out a bit. I'm like, oh, no, close that. When you're happy that you got something that is, perfect and all. And then this guy took this money and he left. Now we opened this oil this morning. And this is what we found. Is this not intelligent? Yes, I said it. So it's plastic that they put They inside. put gum. Gum is Jesus. If I work ordinary gum. Jesus Christ. Jesus. Hey! Hey, did I put the oil inside that cover? Yeah, this is nano too. So that too. Hey. It's water that is there. Lord of Jesus Christ. This is how bad it is now. Now, last time, through the week too, we tried to get meat from this guy. And the meat, we were pricing 2,000 naira. This guy was begging that we should add something for him. That we should add, even if it's 200 naira. That goats and cows are now very expensive, but they don't have an option. Why? Because this is the only thing that they know how to do. This is the only thing that they have been taught and they took from their fathers, and they don't have any other thing that they can do. That if they decide now to steal and if they catch them, what will be their fate? This is a young guy. Fuck you. Fuck all of you in the north. I don't have a village. The middle belt is bleeding. I do not have a village anymore because of Fulani headsmen. Every day, Fulani headsmen are unaliving people. My mother, we could not bury my mother. When my mother died, we had to give it 2 fucking months because the whole village was surrounded by Fulani headsmen. Kogi is gone. Benue is gone. Every day, Agatu people are running from their village because Fulani headsmen are attacking them. 2 months. When we buried my mother, we went to the soldier with the police. We did not stay. My mother is an important human being in that village. The first woman to earn an educational degree. The first woman to go to College of Education in a village. So when she died, you would expect that the whole crowd would be sitting by my mother's grave. But what did we have? When we came, the village was gone. Nobody was there. Only few people had gone and were waiting for us. And if not for tradition that the body must return back to the ancestors, where the ancestors are, we would have not buried my mother in the village. We came, the grave was already dug. We put my mama inside grave, pray, and we got out of the village immediately because we had the Fulani headsmen were coming. But Uromi 16, you guys are defending hunters. You're saying the gun is licensed. They went from Katsina to Port Harcourt to hunt. So you can go from Katsina to Port Harcourt to hunt. Did the state of Port Harcourt give those hunters an allocation site for them to hunt? Do they have approval from the Port Harcourt state government for them to hunt in Port Harcourt? Or people can just leave their states in the north and go to the south and the southwest and the middle belt to do whatever they like. Fulani headsmen must stop. The government must stand up. The middle belt is gone. People will be sleeping in the night. Fulani headsmen will come and attack people and unalive them and steal their properties. When did we get to that point? If you're fighting for Uromi 16, you must fight for the justice of the middle belt. You must fight for the justice of the Fulani headsmen that move from place to place, unalive people. You cannot be selectively biased. You cannot come from the north and be pissed off that 16 of your brothers was unalive when every day people in my village were unalive and you said nothing. You said nothing.
And so, yeah, happy Mother's Day. Question ìmọ̀ ẹ̀yẹ́ ká ṣe báyìí ká parí ẹ̀ lálẹ́ yìí. Ẹ̀yin ẹ sọ torí láti jọ àti ìrìyàn sọ ẹ̀yin ẹ wá sọ dáadáa táwọn bí ṣe tẹ́yìn tó lẹ́nu àwọn àfáà yín ẹ wá sọ fún wa ẹ ṣe Mr. Afa Easy. Ológun owó ni wá ní ìlú Yorùbá máa ṣàwọn ẹ̀kọ́ ká máa ṣàwọn nǹkan oríṣiríṣi Islam ló wá gbà lọ́wọ́ wa. Islam ló wá gbogbo owó lọ́wọ́ wa. Ẹni sùúrù Mr. I am guy ẹ má bínú a ti gbọ́ Mr. Easy nǹkan ó dàbí kò yé yín a ní iṣẹ́ dáadáa wo ni Muhammadu ṣe jẹ́ fún yín lápẹ̀rẹ̀ ń sìn tí bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹni ẹjẹ́ ń dá yín náà tí bá fẹ́ sọ̀rọ̀ nípa Awólọ́wọ̀ fún yín sìn màá ní Awólọ́wọ̀ ó fún wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ Awólọ́wọ̀ nígbà yẹn láyé regional system àjọlá bàbá yẹn kọ́lọ́n bá wa fọ̀hún kẹ́ bàbá kí orúkọ bàbá yẹn kó má parẹ́ ṣé wọn pé mo ti sọ nǹkan dáadáa ẹyọ kan tí bàbá yẹn ṣe Awólọ́wọ̀ ó fún wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣẹgbẹ́ mi mo ṣe sọ a ní dáadáa wo ni Muhammadu ṣe dáadáa tó mi mọ àbí ṣẹ́wọ̀n ẹlòmíì máa ràn mí lọ́wọ́ báyìí ẹni tí ó bá dẹ̀ mọ Afa Easy wọ́n ti ṣe fọ́nrán yẹn fídíò fún wa á ti ju 100 fídíò lọ nǹkan ẹyọ kan dáadáa wo ni Muhammadu ṣe. Láyà yín ti gbá ni kò sí ìtẹ́ ẹ̀fọ́rùn sí ń bẹ̀. mo ṣe máa dá yín lóhùn níbi ìbàyẹ̀mí àti yín jọ wà mo ní dáadáa wo ni Muhammadu ṣe tí ì sọ ẹ̀dẹ̀ wá ní kí n máa reply fídíò yín akadi bùgbọ́n lè bá mi ṣe fídíò kí reply yẹn àwọn kan máa jọ dúró wọn náà wọn mo ṣe máa reply yín ẹ wà pẹ̀lú mi ń bí dáadáa wo ni Muhammadu ṣe lè sọ. Kí ló dé tẹ́lẹ̀ reply tèmi ni mò ń bá yín sọ kì bá ń rí táwọn èèyàn kan tẹ máa gbé sókè tẹ máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lórí ìtọ́jọ́ mi náà láyà yín já ni. Ẹ má wọrí èmi ò kí ń reply sí fídíò àwọn èèyàn bọ́dà pé nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ fẹ́ kọ́ àwọn èèyàn gbé yín tí àbàyè mo lè ní kọ́ ṣe fún yín màá wáyàn kan wá bá wa reply fídíò yín bọ̀ nǹkan tó fẹ́ reply àárí nǹkan tẹ sọ ń bẹ̀ ẹ ti wá wà mí sani ẹ sọ dáadáa tí Muhammadu ṣe fídíò yín náà ẹ kì í sọ nǹkan kan so dáadáa tí Muhammadu ṣe ẹ kàn sọ ẹyọ kan màá ní kọ́ bá yín reply fídíò yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ ẹ sọ ẹyọ kan tí Muhammadu ṣe. Mo wo fídíò bọ̀bọ̀ kan tó pè ní òzìrì àbájẹ ẹ pé ó sọ̀rọ̀ nípa ó ń bú ìṣẹ̀ṣe ó ń bú eégún ó ṣe kiri kan mo wá sọ fún Mr. Easy a sọ pé ẹ sọ dáadáa tí Muhammadu ṣe Mr. Easy. Sorry eléwé kò sáà. No of Lagos ẹ fi wọ́n lẹ̀ ibi tó ń lọ ẹ sọ dáadáa tí Muhammadu ṣe mo ti ní bàbá yín wáyé tó máa reply fídíò yẹn má wọrí ẹ sọ dáadáa ok ẹ ká sọ fún yín kí lẹ fi fẹ́. Ẹ sọ dáadáa tí Muhammadu ṣe ẹyọ kan ẹ lè sọ márùn ẹ kan sọ dáadáa tó ṣe. Dáadáa tó ṣe fún wa nílùú ìlú pé àwọn obìnrin ò ní válù tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá Ànábì ló wá kọ àwọn ẹ̀gbin yẹn látara Islam ló fún àwọn obìnrin ní àwọn opportunity kan tí kò sí láti ìgbà tí ilẹ̀ Yorùbá yìí ti dúró. Mr. Easy so tánàbì tó dé wọn pọ́n yàrá yà yín lé wọn kì í respect wọn. àbí kí ṣe nǹkan tẹ́ ń sọ nìyẹn. Tí àwọn obìnrin tó sọ dẹrú. No ẹni sùn ṣé tí ànábì tó dé tó mùsùlùmí dé wọn yàrá yà yín àwọn ti láìnéjì ti yín ṣé wọn pọ́n wọlé wọn máa ń yẹ̀yẹ́ wọn. Bẹ́ẹ̀ni wọn ò ní válù. Ajá ni wọ́n àbí àwọn yàrá yà yín. Tí wọ́n ń bú yàrá yà mí ni. Mi ìbú yín nǹkan tẹ́ sọ ni ẹni tànàbì tó dé wọ́n máa ń yẹ̀yẹ́ àwọn obìnrin mo wá ní ṣe yàrá yà yín wọn kì í pọ́n wọn lé tànàbì tó dé nǹkan tẹ́ sọ ni mo jù sí yín mi ìbú yín náà má ṣe bú yín. Ṣé ẹ̀dẹ̀ fẹ́ kí n wá ṣẹ̀ṣẹ̀ ṣe? Kò sẹ́ni tó ní ká wá ṣe nǹkan tẹ́ sọ ni mo fún yín padà ẹni tànàbì tó dé wọ́n máa ń yẹ̀yẹ́ àwọn obìnrin mo wá ní ṣe yàrá yà tí wọ́n máa ń yẹ̀yẹ́ tànàbì tó dé. Ẹ jẹ́ pa máìkì ẹlòmí bá yín sọ̀rọ̀ ẹ lè sọ dáadáa tí Muhammadu ṣe ẹ jẹ́ pa máìkì mi. Kò ń ṣe dáadáa bí alálábòsí ni ẹ máa gbá báyìí wàláì. Mr. Easy ẹ ti ní florence yìí. Ẹjọ́ ẹ má bínú gbogbo lé ṣẹ́rí ìkan tó kàn ń ya èmi lẹ́nu ojú pé Muhammadu is best in mankind ẹ sọ dáadáa márùn tó ṣe ẹ̀rí profile ẹ wá ń pé àwọn yálà ya yín wọ́n ṣe kinní kan ọ̀rọ̀ lẹ́nu sọ̀rọ̀ lẹ́ ń sọ yẹn sọmọ Yorùbá ni yín sá. Olówó Èkó tí n bá fún ẹ sọ dáadáa márùn gbogbo àwọn ṣèyíkì yín àwọn mùdírù yín àwọn ìmáàmù yín tó ń ròyìn Muhammadu sallallahu alaihi wasallam Muhammadu yẹn láti wà ní gbàgede báyìí ẹ sọ dáadáa tó ṣe ó wá difficult fún yẹn wá ń rojọ́ bí ẹyẹ ìbáká. Mò ń rojọ́ bí ẹyẹ ìbáká ṣé tí n bá sọ dáadáa márùn tánàbí ṣe nílẹ̀ Yorùbá wàá sọ dáadáa márùn ìdàkejì fún mi tọ́run mi là ṣe fún wa lẹ́yìn. Mr. Easy tẹ bá sọ dáadáa márùn tí Muhammadu ṣe mo máa padà sínú Islam Àkànbí náà máa padà àtẹ́mẹ̀s. Bẹ́ẹ̀ ni 100. Ó tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ni. Wálẹ̀ Yorùbá ni.
ṣe faramọ́ a máa padà sínú Islam ṣe Islam. faramọ́ a máa padà sínú Islam a máa padà sínú Islam. tẹ bá sọ dáadáa márùn tànà bí ṣe èmi á sọ dáadáa mẹ́wàá tí Ọ̀rúnmìlà bá náà gbẹrẹ gbẹrẹ. of Lagos ẹ tiẹ̀ fi wọ́n lẹ̀ ẹ̀ nídìí yẹn a máa padà sínú Islam ṣẹ́gbọ́. so ms ẹjọ́ ẹ bá mi gbé Mr. Alabi wọlé a máa padà sínú Islam ẹ sọ dáadáa márùn tó ṣe. olórí àní ṣe rí kéèyàn gba Islam yẹn agbára èèyàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́wọ́. mo lèmi máa gbà yẹn sọ dáadáa márùn tí Muhammadu ṣe mo máa gba Islam. kéèyàn máa sọ dáadáa márùn tọ́rùnmìlà ṣe fún wa nílẹ̀ Yorùbá. ẹgbẹ́ òde mi sọ fún èmi fẹ́ padà sínú Islam ẹ sọ dáadáa márùn tànà bí ṣe. ẹ ṣe ni ẹ máa ń rò pé ẹ mọ bó ṣe ń dọ́jì ìbéèrè ẹ máa sọ dáadáa márùn tọ́rùnmìlà náà ṣe kájọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Mr. Easy kò sẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ nǹkan tá à ń sọ ẹ sọ nípa dáadáa márùn tí Muhammadu ṣe èmi máa padà sínú Islam. èmi náà máa padà sí. gbogbo nǹkan tí ẹni yìí fẹ́ nǹkan tó fẹ́ wọ́n ti ń ṣe fídíò fún wa ọjọ́ ti pẹ́ bọ̀ fídíò yẹn wọ́n máa ń tag wọ́n dẹ̀ máa ń send sí mo máa ń gbọ́ bọ̀ mí ìgbọ́n nǹkan tó sọ ń bẹ̀ ẹ ti ní àyè láti bá wa sọ̀rọ̀ ńsìn ẹ sọ dáadáa tí Muhammadu ṣe kí lè lọ reply yín. ẹ kọ́ báwọn bàbá wa lẹ̀ Yorùbá ẹlẹ́lẹ́bọ ni wá báwo la ṣe jẹ́lẹ́bọ lẹ̀ Yorùbá. àwọn bàbá wo ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe ńlẹ̀ Yorùbá kò sí èèyàn tó lè sọ̀rọ̀ nù yín ẹ wá dé bíbà ẹ máa jánu ẹ máa sọ kínní àwọn bàbá wa ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹbọ ńlẹ̀ Yorùbá ẹ sọ fún wa. àwòkó sọ dáadáa márùn tí Muhammadu ṣe. ọlọ́bọ àbí kí ló ń pè é wọ́ọ̀jì. Akànbí ẹni yìí ò lè sọ mo ti àti mẹ́ni ti pẹ́ tó bá ti wá bí tó bá ti lọ wọ́n máa lọ́wọ́n fẹ́ lọ mẹ́rin wá wọ́n máa sá lọ ni wọ́n tún ní wá bí á tún pẹ́ wọ́n á tún wá jà báyìí báyìí máa ń ṣe nìyẹn. ẹni tó sọ fún wa pé Ádámọ̀ ni Mùsùlùmí àkọ́kọ́ wọn ò rẹ́ẹ̀rí yẹn mú wa dáadáa wò lànà bí ṣe wọn ò lè sọ ẹ̀dẹ̀ ń ṣe ẹ̀sìn Islam so ẹni tẹ́lẹ̀ ẹ̀ lè sọ dáadáa tó ṣe so ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ tá a bá rí Mùsùlùmí mi tó wà níbi ẹ ṣe áì ẹ wá ràn ní lọ́wọ́ Mùsùlùmí mi tó bá wà níbi ẹ ṣe áì kẹ wá ràn ní lọ́wọ́ ẹjọ́ ms yẹn kan wà níbi Mr. Alabi ẹ tó dàpẹ́ ilẹ̀ lè gbé wọn wọlé. káwa máa béèrè kẹ́yìn máa béèrè káwa má lè béèrè àbí. àyè tó jẹ́ ìtàwọn bàbá yín tí balẹ̀ Yorùbá jẹ́ mélòó lẹ gbà àwọn èèyàn láyè kan béèrè. abátẹ̀mọ̀ kí Muhammadu máa dẹni yẹ̀yẹ́ lásìkò yá pérò ni. ọlọ́ba o. best man kind kẹsàn-án dáadáa máa ń tó ṣe ẹ̀ wá rojọ́ bí àwòkù sísá ìdò sí padì bẹ́ẹ̀. díẹ̀ dákẹ́ ọgbà àṣẹṣe kò dákẹ́ kó máa wòran àní bàbá wa wo ló bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe ńlẹ̀ Yorùbá ẹ sọ fún wa tẹbí gbogbo ilẹ̀ dúró yẹn sọ. àdá márùn tí Muhammadu ṣe so mọ̀ pé ńlẹ̀ Yorùbá ń sìn àwọn. ìwọ náà bàbá wa tó bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe ńlẹ̀ Yorùbá ayé parọ́ máa bàbá wa. àwọn òpólò ìṣẹ̀ṣe àpolò ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní bọ́dì àdẹ lọ Saudi pé kí wọ́n gba ìfowópamọ́ wa ní sùúrù farabalẹ̀ ọmọ akótilétà ní sùúrù àwọn òpó ló ṣẹ̀ṣẹ̀ fún Saudi pé kí wọ́n gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa Muhammadu lọ́yọ̀ ọmọ akótilétà ní mọ́ńbà ló ń lọ ẹni kógun dàlú òǹlù kiri ní dàlú òǹlù ìlú òǹlù kiri tó bá fẹ́ mọ̀ nípa ìtàn Yorùbá tó bá jọmọ Yorùbá tó bá fẹ́ mọ̀ nípa Ọ̀rúnmìlà béèrè lọ́wọ́ àwọn tó bí ọlọ́mọ kò ń ṣe èbú tó bá jọmọ Fúlàní nìkan ló lè mọ béèrè lọ́wọ́ àwọn bíbà yìí pé ká sọ dáadáa márùn tí Muhammadu ṣe ó ti yẹ tó bá jọmọ Fúlàní ní sùúrù jìyànrẹ náà fún ẹ o lẹ́tọ̀ọ́ àṣọmọ Fúlàní o lẹ́tọ̀ọ́ láti mọ̀ nípa Ọ̀rúnmìlà. ṣé ms ti sùn ms àwọn Mùsùlùmí kan wà bí wọ́n ṣe àì wọ́n lọ́wọ́ fẹ́ wá ran ọ̀dà ẹ̀ lọ́wọ́. ó kàn lè jọ dáadáa the best man carrying in the world sọ dáadáa márùn tó ṣe ó kàn ó rojọ́ ni láì sáwòkó. àwọn bàbá wa ẹ dárúkọ àwọn bàbá wa márùn tó bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe ńlẹ̀ Yorùbá tó lè sọ̀rọ̀. o gbọ́ ohun tá à ń sọ fún ẹ. àṣírí yìí ti. àwọn òpólò ṣẹ̀ṣẹ̀ lọ Saudi ni wọ́n polò sí gidi aláàkiri. Saudi ní polò sí gidi aláàkiri. wọ́n fi àlá wọn fi gbà yà. ms ti sùn ni. okay. Muhammadu tó ń polówó kiri tó ní ká gbà báyìí tẹ́ fi ń kọ́ àwọn èèyàn lẹ́rú kiri tọ́dáda márùn-ún tó ṣe ó sọ ó kàn ń rojọ́ ni. ilẹ̀ Yorùbá ìtọ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀ ẹ fọwọ́ lẹ́rọ̀ ẹ̀ wò ẹ lè sọ̀rọ̀. Mr. Easy àkọ́bí jọ jẹ́ kí olóyè kò tó bá sọ̀rọ̀ nìkan jọ torí Ọlọ́run. so Mr. Easy fídíò yín mo máa lọ dáhùn fídíò yín sìn so títí wà lọ dáhùn fídíò yín ẹ mọ̀ pé ẹni sùúrù Mr. Easy ẹni sùúrù mo máa lọ dáhùn fídíò yín kan sìn so bọ̀ ká ṣe ládéhùn tí tó dáhùn fídíò yín ẹ sọ dáadáa tí Muhammadu ṣe
mo máa dẹ̀ máa kọ́ bó ṣe ń ṣe lálẹ́ máa gbé fídíò yín sókè máa dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. bá a ṣe fún wa ńlẹ̀ Yorùbá fèmí náà bá ṣé sọ mi wá. sọ ìbéyìn nǹkan tá a máa ń sọ délé òkè Mr. Isaac kà ṣe báyìí ṣé lè ṣe ṣó ká wá sí péjì yín. tán lówó èkó. èmi ò mo ní ń bọ̀ ìdìbò Mr. Dayo ṣé lè ṣe ṣó kí lè wá béèrè kí lè wá bá yín ni ẹ mọ̀ tẹ́ bá jẹ́ Fúlàní ẹ̀yìn báyìí mi màá dẹ̀ wá bá yín níbí báyìí sìn ọ̀rọ̀ Muhammadu là ń sọ Islam so ẹ sọ dáadáa tí Muhammadu ṣe kí dẹ̀ reply fídíò yín mélòó lẹ lè sọ ṣé méjì ṣé yọ kan. àbòsí leléyìí náà. mi ìṣe ẹni sùn ṣé méjì òkè ẹni sùn ẹ lè sọ méjì àbẹ́ yọ kan. àbòsí ni ṣé kẹ́yìn máa bẹ̀rù. ẹ dúró ẹni sùn Mr. Easy ó máa cut. ṣé ẹyọ kan lẹ lè sọ àbí méjì ẹ sọ fún wa ìwé lẹ lè sọ. máa béèrè ni nǹkan tẹ́mi ń sọ nìyẹn ṣé kẹ́yìn máa béèrè. láti defend Islam ó le gan o. ẹ drop ẹ fẹ́ lò ó lẹ́nu. ẹ fẹ́ no ẹ fẹ́ so àwọn akẹ́kọ̀ọ́ tá náà bí ṣe ó ga o. gbọ́dọ̀ ti fẹ́ rí lẹ́yìn kó dóbò òkú ògbò Muhammadu ó lè. ní Muslim bá wà níbi tó lè sọ ẹ lè ṣe àì ẹjọ ká gbé sókè. fáwọn bí bá rìn kò lójijì o. tí Muslim bá wà níbi ẹ lè ṣe àì kẹ wá sọ dáadáa tí Muhammadu bá ṣe. bó olówó èkó tí wọn náà mọ tí o pọ̀ sí ibùdó ń béèrè kò ṣe dára kankan àwọn náà dẹ̀ mọ̀. lẹ́yìn kó bóbí sùn. àti kó jalè olè náà fún ni ó ń jalè ó ń ta tẹ́tẹ́ ó mà ṣíṣì. Adarada. Muhammadu is the best mankind. Orí yín burú. Kẹsọ dáadáa márùn-ún ìrànlọ́nkẹ́ Ọ̀rúnmìlà ẹ̀sọ́ dáadáa márùn-ún táwọn Ọ̀rúnmìlà ẹ̀yìn dìdìrín ọmọ. pé Mr. Easy wà wọn ò lè dáhùn béèrè yẹn. eléyìí ọmọ kankan. ẹ lárí ẹ̀mọ́ká bá ìjọ mi ìfẹ́ rí. a ló gbé yín wá sókè ẹ tí sọ ádámọ̀ tẹsọ ẹ tí fún wa lẹ́ẹ̀dì. ẹ máa jókòó bíi pé ẹ̀yin ni pòfẹ́sọ̀ àgbáyé. bọ́tẹ́ yín ṣe ẹ̀dọ́lọ́ṣẹ́ ìgbọ́n tó sọ ń China ni ẹni tó bá ti ń ṣèṣì wọn ní àrùn àsan wèrè yába kó sí ilé wọn àtàbẹ́kúta èdè kọ́kọ́ gùn sí. àwọn ọmọ ẹrú yẹn wá lọ ra oríṣiríṣi ìwé Yorùbá àwọn àpọ̀dà ìwé tí Fúlàní kọ. fún ọ̀yẹ́lẹ̀ kọ́ lọ pọ̀ wọn kankan ọ̀rọ̀ yìí bá ìtàn yẹn sórí péjì wọn kọjọ máa sọ. last born ṣe fẹ́ gbóhùn méjì. Mr. Tunji ta ni ṣé Muslim ni ẹ kalẹ̀ Mr. Tunji last born Muslim ni ẹran ẹ kalẹ̀ ejima money ẹ kalẹ̀. ẹ kalẹ̀ o. hello. ẹ kalẹ̀ sà. àgbóhùn yín kílẹ̀ bá a sọ. ẹ kalẹ̀ o. ẹ kú iṣẹ́ náà o. mo fẹ́ sọ dáadáa sábẹ́ bí ṣe ni. ok ẹ ṣe. Number one dáadáa tánábì ṣe ni pé ànábì ló jẹ́ ká mọ̀ wípé a lè fẹ́ ọmọ ọdún mẹ́fà. bẹ́ẹ̀ni. pé síwájú ànábì kò sẹ́ni tó fẹ́ ọmọ ọdún mẹ́fà. ànábì ló jẹ́ ká ànábì mọ́ di ni o. ànábì ló jẹ́ ká mọ̀ wípé ibi tá a bá ti rí pátákópa lè ka. ẹ lè jí gbé tá a bá rí pátákópa tẹ́ ọkọ̀ sáfẹ́ ìkúlé a lè ka. yahoo plus ànábì ló jẹ́ ká mọ̀ wípé tí èèyàn bá kú a sì lè bá lò a sì lè bá sùn. ànábì ló kọ́ wa bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni evidence wà. ànábì ló kọ́ wa wípé gbèsè jíjẹ kò ń ṣe ẹ̀ṣẹ̀ a lè jẹ gbèsè títí dọjọ́ kú. a lè fi aṣọ wa ká fi yá owó tá a bá nídìí owó bad. ara wọn dáadáa táwọn bí ṣe nìyẹn tá a bá nílé owó kíákíá lè bọ́ sọ́dọ̀ wa ká kó bàtà wa ká fi yáwó. ànábì ló jẹ́ ká mọ̀ wípé 7 sum 9 sum ó ṣeé ṣe. oògùn alẹ́ tí gbogbo èèyàn wá ń lò ó sí ànábì ló kọ́kọ́ lo oògùn alẹ́ láyé yìí. ṣé lóòótọ́ ni Muslim ni wọ́n o Muslim ni dádì tó sọ̀rọ̀ ṣé lóòótọ́ ni Mr. Easy. Mr. Easy ṣé lóòótọ́ ni kò tó sọ yẹn. ànábì ló kọ́kọ́ lo oògùn alẹ́. báwo lọkùnrin tó máa fẹ́yàwó mẹ́sàn-án tó lo oògùn alẹ́. ànábì ló kọ́kọ́ lo oògùn alẹ́. ẹni tó bá dẹ̀ fẹ́ bá mi jiyàn kó bá mi jiyàn ẹ̀rí wà fún dáadáa. ànábì ló legalize olè jíjà. tọmọdé bá ń gbọ́ agbẹ́síkólé ànábì ló bẹ̀rẹ̀.
òun ló ṣíwájú agẹṣekólé. àwọn dáadáa tí mo tánàbí ṣe ni mo ti sọ dáadáa bíi 9 báyìí tánàbí ṣe. òun náà ló kọ́ wọṣọ obìnrin. sọ́tàn ànábì ló kọ́ gbọ́ ìyàwó ọmọ ẹ̀ tá a òun ló kọ́kọ́ kọ́ mú. wọṣọ obìnrin. bẹ́ẹ̀ni ànábì ló fi gbogbo yẹn kọ́ wa. ànábì ló fi kọ́ wa gbogbo ìyàwó níyàwó gbígbà ni. ànábì ló kọ́ wa láti máa purọ́ mọ́ Allah tá a bá ti ṣe nǹkan tán àníyàn ló ní ká ṣe bẹ́ẹ̀. tí kò lè ní sẹ́ni tó máa yẹ̀ wá lọ́wọ́ wò. ànábì ló kọ́ wa gbogbo nǹkan bẹ́ẹ̀. àwọn dáadáa tánábì ṣe nìyẹn. ànábì ló ń pa àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ológun tó ń gbẹ̀yẹ̀ wọn tó bá délé. Salaam alaikum. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàsán o. Ẹ kú ṣẹ́rú mọ́lẹ̀ Olódùmarè á wà pẹ̀lú yín o. Ẹ ní ṣẹ̀ṣẹ̀ kọ́ o. Ẹ ní ṣìṣe o. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ ń ṣe o. Olówó Èkó ẹ̀mẹ̀ bàbá Àkànbí ọlọ́ba àti gbogbo ẹ̀ńtẹ́ gbẹ́tò ilẹ̀. Ọpọlọ tọ́lọ̀ fún yín kò ní dọ́ọ̀lù o. Ọpọlọ yín máa gbòòrò sí ni o. Ìmọ̀ tọ́lọ̀ fún yín kò ní kò lóyún yín o. Ẹ ní kọsẹ̀ o. Ọwọ́ ayé ò ní ka yín o. Ọfà ayé ò ní bá yín o. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń tú àwọn ọmọ Yorùbá lẹ́nu dèṣù. Bàbá mi Ṣọlá. Ìyá mi. So gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí dáadáa ní gbogbo fídíò yín ó ti hàn káàkiri ó dẹ̀ tú àwọn èèyàn dẹ̀ inú ìdè ṣètánì inú ìdè ṣìgìdì àlá ìkónilẹ́rì ti tó ó ti wá bí afárá ọmọ Yorùbá ká padà wálé tẹ́nitẹ́ni tàkítà ń ta tàn Ọlọ́run Olódùmarè ṣe gbogbo nǹkan fún wa dáadáa àgbà ló ti gbé ẹ̀sìn ajogun aláìwá sílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ò ti fẹ́ lọ síwájú mọ́ ẹ fẹ́ bọ̀ àfọwọ́ bọ mọ́ ẹ fẹ́ bọ̀ ẹni ká má kí bàbá wa mọ́ àwọn lárúbáwá tó dẹ̀ fún lẹ́sìn wọ́n kí bàbá wọn ẹni ká má dọ̀bálẹ̀ kí àwọn bàbá wa mọ́ àwọn baládéládé wa fẹ́ máa fún wọn ṣe yẹ̀yẹ́ àwọn àràbó tó ní ẹ̀sìn yìí wọ́n gbé ẹ̀sìn parí bí ẹ̀yin ṣe gbé ẹ̀sìn parí ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ ọmọládé ni wá a ní ìlànà tí a fi ń ṣe ìjọba tí a fi ń ṣe gbogbo nǹkan tó jẹ́ tiwantiwa Olówó Èkó ẹmẹ bàbá ṣẹlẹ méjèèjì ẹnẹjì tẹni yìí mi mọbi tẹni ẹnẹjì ọmọ Èkó lèmi náà o àwọn èèyàn gba ti yín gidigidi àgàgà Olówó Èkó yẹn àjàsà ti máa fi sí yẹn ó jí bọ́lá ti máa ń àjàsà yẹn náà ṣé Paso ni àbí Jíbọ́lá àbí Saheed Òṣùpá àbí ẹ̀rẹ́ mi kọ́ ẹ̀mí. ọ̀dọ̀ ànábì náà ni ọ̀dọ̀ ànábì ni. àjàsà yẹn Olówó Èkó ọ̀dọ̀ ànábì mo ti ọlọ́ba ms bàbá tí Yorùbá ni wọ́n jẹ́ sí ṣe rí ẹmẹ bàbá ń tiwọn ẹ ṣe sùúrù a máa mẹ́rin jáde ẹ ṣe sùúrù bàbá máa sọ nú ọpọlọ bàbá ó ju ti bìgéjì lọ. ms bàbá ti di ṣe aṣíwájú ẹ̀sìn ọpọlọ bàbá ju ti bìgéjì lọ Olódùmarè a máa fi ṣe ẹ ní ṣìṣe ẹ máa tú àwọn èèyàn lẹ́nu inú dè yìí fídíò yìí mo ti sẹ́ǹdì ẹ̀ sí èèyàn bíi 30 gbogbo wọn dẹ̀ ń ro orí pẹ̀lú pé gbogbo nǹkan tí mò ń sẹ́ǹdì sáwọn yóò make sense o ṣọ́lọ́hún ò dá wa dáadáa ni tó wáyé pé ìwọ̀n lágbára fẹ́ máa lọ sìn owó jẹ́ káwọn ìyá wa fi ṣe nǹkan gidi lẹ̀ wa a máa lọ kó fún lábáwá wọ́n máa fi kọ́lé ńláńlá ẹ wá máa lọ lá òkúta ẹ kó HIV ẹ kó tuberculosis ẹ kó gonorrhea ẹ kó syphilis ẹ kó pa àwa nílẹ̀ Yorùbá lóye 8.5 million yìí ẹ wá padà sínú yàrá kan ẹ wá máa rùn pa ẹ jẹ́ káwọn ìyá wa kọ́ fowó wa kọ́ fi invest sílẹ̀ Yorùbá kọ́ fi ṣe nǹkan gidi sílẹ̀ wa ẹ yé máa polówó ẹ̀sìn orí burúkú sájà ebia tẹ bá fẹ́ lá òkúta ẹ lọ Abẹ́òkúta ẹ lọ lá òkúta ilé náà 4,000 naira tán so mo ní sọjú bẹ́ẹ̀ lọ jẹ́ kí n dákẹ́ kẹ́ máa bẹ́tò lọ irú mọ̀lá wà pẹ̀lú. ẹni tó bá fẹ́ lọ Mẹ́kà owó yẹn ti di 12 million sí ẹni tó bá fẹ́ lọ sí Mẹ́kà. 12 million. 12 million bẹ́ẹ̀ ni. no ẹgbẹ́ máa ṣe wọ́n ti kọ́ kábàásì ṣọ́ngó. máa fi kọ́ 12 million naira yẹn máa fi kọ́ 3 bedroom flat fáwọn aláìní. bàbá yìí ṣọ́ngó yẹn ó lè kú gan o. ẹ gbá àwọn àfa wọlé. wọ́n wò pé ṣé mò ń sùn ni. àwọn afáwọn lè wọlé mọ́ o wọn tẹ̀ lè wọlé nǹkan tẹ́ ẹ ṣe lánàá Olówó Èkó ó dùn wá o ọ̀nà méjì lẹ ti yí wa mọ́lẹ̀ lánàá o ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti yí wa mọ́lẹ̀ lánàá Team Yorùbá ẹ bójú ànábì lánàá o ẹ bójú aláàjẹ kí ló dé kí la ṣe fún yín tó bẹ́ẹ̀
Well, àná lèmi ti fọ́ àgé àlùwà láti ti tèmi o. Mo ti fọ́ àgé àlùwà lánàá, mo lè ti fa tẹ̀síbíù jà. Mo ti tọ́ fún ọ pé tó máa tún ní mọ́ṣáláṣí. Iwájú mọ́ṣáláṣí mo ti lọ jẹ. Jalani àtàwọn kìmáàrù. Iwájú mọ́ṣáláṣí mo ti lọ jẹ oúnjẹ ọ̀sán lẹ́yìn ìkọ́lé rẹ̀ pé mi bá wọn Wàláì gbà àwọn rẹ̀ èrò bá rárá. wa power tap please ẹjọ ẹ wò àdé 200 látàárọ̀. Tẹ́lẹ̀ a máa ń wọ 1 million and the more you like the more people see our program ẹjọ ẹ yẹ ká kọ́kọ́ like lọ bí 10 minutes ẹjọ. Ẹ tó bá lè play orin fún wa kó play orin fún wa kó bá wa like díẹ̀. Iwájú mọ́ṣáláṣí mo ti jẹ oúnjẹ ọ̀sán lẹ́yìn. Ìmáàmù ń wò mí lọ́ọ̀kan kò lè sọ̀rọ̀. Èmi pẹ̀mí tí mo ti gbọ́n. Mo ti já kúkúkú. Yeah, very good. I saw my reel and was curious. I mean, what's this, 21 questions? Oh, just curious. No, you're not. You're